Màmá ẹ má sunkún ẹ ní sùúrù ẹ má sunkún ẹ fọkàn balẹ̀ náà. Ẹ káalẹ́ o gbogbo ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹ dákun ta lọ́lọ́run lè lò tó lè bá ń dóòlà ìyá yìí. Ohun tí màmá ń sọ ni wípé wọ́n lódìdí ẹ̀mí ènìyàn wà lágọ̀ọ́ ara wọn. Akínrógun Akínyẹmí Afúnrúgbìn lọ ní ẹ̀mí yẹn ń pera rẹ̀. Wọ́n láwọn sì máa ń gbóhùn rẹ̀ tí ń bá wọn sọ̀rọ̀ lóòrèkóòrè pé òun ó pa wọ́n ní o. Òun ó sì gbẹ̀mí lẹ́nu wọn tó bá ti ń bá yín sọ̀rọ̀ bó ní ti máa ń sọ̀rọ̀ náà mo fẹ́ gbọ́ bó ti ń bá yín sọ̀rọ̀. Tí ìbá ti bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ ló fi jẹ́ kó dákẹ́. Títí mo fi tátìgbà mo ti dé sí mo jókòó bẹ́ẹ̀ ló ń sọ̀rọ̀. Ọkọ̀ bó ti ń gbóhùn tí àwa báyìí ó dákẹ́. Bẹ́ẹ̀ni, a ló ti rugi eyín, ó ti dáràn. Ṣára àtà lè gbọ́ àbẹ́yìn nìkan lẹ̀ ń gbọ́. Ó ní kí n máa bẹ àwọn yín. Ṣẹ́ni tó wà nù yín. Bẹ́ẹ̀ni, ó lẹ́bẹ̀ ni mo bẹ̀, mo ní mo ti bẹ̀. Ṣóbìnrin ni àbọ́kùnrin? Ọkùnrin ni Akínrógun Akínyẹmí Afúnrúgbìn. Bó ló ti kó wọnú yín? Ìdó ni o. Ọjọ́ tí ó ṣẹlẹ̀ báwo ló ti ṣẹlẹ̀? Ó wá ìyá mi ètò tó gorí afẹ́fẹ́. Ó wá ìyá mi ètò tó gorí atẹ́gùn. Ìyá kan wà nínú kulu yìí pẹ̀lú wa. Wọ́n sọ wípé àwọn odidi ẹ̀mí kan ń bá wọn fa wàhálà. Irú àwọn ẹ̀mí wo ní bá wọn fa wàhálà? Ṣé àlìjànú ni? Àbí àwọn ẹ̀mí míì tí ṣàlìjànú tó jẹ́ mí àìfojúrí? Kí ló ń tó ṣẹlẹ̀? Ẹ jẹ́ á jọ gbọ́rọ̀ lẹ́nu wọn fúnra wọn. Ẹ káalẹ́ mà. Ẹ káalẹ́ sà o. Kí ló kọ yín? Orúkọ mi ni Mrs. Janet Adédìran. Láti ìlú wo? Ìlú Ìbàdàn bí náà mo gbé bọ̀t ibi tá ti bí mi. Mo dá ẹ̀kẹ́. Kí ló ń tó ṣẹlẹ̀? Mi ò mọ ọkọ náà ń gbà mí gbogbo ọmọ Nàìjíríà ìgbà mi ẹ ṣàánú mi o. Mo lọ kọ́lé sí àdúgbò kan ní Ìdó ni o, ní Ìdó òròbí yìí compound. A sì kì í jẹ́ oúnjà àfi tí mo àdúrà lèmi gbé dání tí mo máa ń gbà. Mo ṣe bá ti gbàdúrà lóru tó dàgbò 12 mo gbé báìbù mi tí mo ń gbàdúrà. Mo lè lálàá kí n réjò, kí n rájá, kí n rí ewúrẹ́, kí n rí ẹyẹ kó mọ sọ̀kò, kí n dẹ̀ mú òkò yẹ báyìí. So lójú ayé àbí lójú àlá? Lójú oorun. Bẹ́ẹ̀ni. Àfi bó ṣe wá yá náà bá láwọn ti ìgbà míì mo lè dédé rí aṣọ ọ̀dọ̀tí lẹ̀, mo lè dédé rádìyẹ. Ṣé lójú oorun àbí lójú ayé? Lójú oorun. Màá ní ó ya iná àrá o. Èwo ló wá ṣẹlẹ̀ lójú ayé màmá? Èyí tó wá ṣẹlẹ̀ lójú báyìí ni pé ìgbà tí wọ́n wá lépa mi lépa pé wọ́n sọ obìnrin igbó olú tiẹ̀ ti jẹ́ tí wọ́n ń dààmú àwọn òkùnkùn làwọn kinní kan làwọn ìgbà wọ́n ṣàlépa mi lépa mi wọ́n ní yé kí n lọ gba kí n ta lé yìí. Ẹ̀mí ẹ̀ kan wọnú mi náà ni pé kí n ta lé yìí. Mo bá ta lé. Ẹ ta lé tẹ ẹ kọ́? Bẹ́ẹ̀ni. Ọkọ yín ńkọ́? Àti pẹ́ta àti túká ara àwọn tí òun náà fẹ́ iṣẹ́ alágbára òkùnkùn lọ́nà gbogbo náà wá gádà pọ̀ náà wá ní irú èèyàn wo lélẹ̀ nìyẹn ní yìí. Ọmọ mélòó lẹ bí fún wọn? Ọmọ 4 náà. Ọmọ 4 lẹ bí fún wọn. Àwọn ọmọ yín wọ̀nyẹn ńkọ́? Wọ́n wà wọ́n ní àwọn ti ṣiṣẹ́ fún ní wọn ò lè rí ṣe wọ́n ní ọkùnrin yìí ní sọ bẹ́ẹ̀ fún mi ó ní Akínrógun. Kí ló ṣẹlẹ̀ báyìí màmá? Kí ló ń tó ṣẹlẹ̀? Tó wá ṣẹlẹ̀ ni pé along the line tí wàhálà yẹn ṣà ń pọ̀ tí mo bá kàn ilé tí mo wá lọ padà rà ní ìyànà tipa mo ṣe rí i pé ènìyàn yẹn ń sọ̀rọ̀ nù mí. Ẹ ta lé nítorí pé ẹ̀ ní wàhálà. yìí kí n lè nísinmi. Ẹ wá tún lọ ra lé mi. Mo lọ ra lé mi. So ibi ilé yẹn náà mo wà tí mo ti àti ń gbóhùn nínú mi. Mo bá ní wọ́n. Ṣé lójú oorun àbí lójú ayé? Bí ó ṣe wà ó ti ń bá mi sọ̀rọ̀ bá ṣe kúrò lọ́dọ̀ mi táyà ló ti ń sọ fún mi pé àwọn pa ọ̀nà àwọn táwọn ti pa ọjọ́ mo lè sáré ká mọ́. Ẹ̀mí kan bá yín sọ̀rọ̀ báyìí. Bẹ́ẹ̀ èèyàn ní odidi èèyàn ní Akínrógun Akínyẹmí Afúnrúgbìn nídò. Kò yé mi o. Bó ti ń bá yín sọ̀rọ̀ ìbá ẹgbẹ́ ṣe ń sọ̀rọ̀ ìbáyìí. Mi ò jẹ́ òun mo ti sùn. Jẹ́ òun mo ti sùn. Tí n bá sùn báyìí mo ń lo oògùn oorun sùn báyìí. Tí n bá sùn báyìí tí n bá ti ń tají oorun kan bá kùn mí tí mo bá ti tají. A ní o ti jí wo lórí ẹbú èpè ọ̀rọ̀ burúkú. Rárá màmá ṣé bẹ́ẹ̀ ti ń dúró ìbáyìí ẹni yẹn bo lẹni yẹn wà báyìí. Inú mi ló wà ó ní bàbá tó dojú kọ mí ó lóun ló pé òun wá látòkè ṣètì alágbára kan obìnrin ọmọ ọkọ ọmọ jẹ káwọn gbádùn kó mọ bọ àwọn àwa gbogbo ọ̀nà táwọn fẹ́ gbà wọn ti kó sínú inú mi nìyẹn. Ẹ̀mí wà nù yín báyìí. Bẹ́ẹ̀ ni o ẹgbà mi kọ́ lọ́run gbà. Ẹ̀mú ń bọ̀ màmá kó tó di pé ṣé bẹ́ẹ̀ ti wà báyìí ẹ̀ ń gbóhùn rẹ̀. Bẹ́ẹ̀ ni. Kí ló kọ ẹ̀mí ọ̀hún? Ó ní Akínyẹmí Akínrógun Afúnrúgbìn lórúkọ wọn. Ṣé kìí ṣe orúkọ olóko ládùúgbò lẹ̀ ń dá yìí?
ó ní Akínyẹmí Akínyẹmí Akínrógun Afúrúgbìn lórúkọ wọn. ń bá yín sọ̀rọ̀ báyìí. bẹ́ẹ̀ ni ṣé ẹ sì wá rí bàbá tí ó wà ní tó ilé ẹ̀ fèsì mi ilé mi fèsì ẹ̀. àlè ẹ má sọ ohun tí àlè tí ò ní ṣe ṣé ẹ ti lọ bá bàbá yẹn rí ni. bàjọ ń gbé náà ni bàbá yẹn ti wá gbé ó ti mú wá rí nígbà tó ní wọ́n ń ṣe àjọ̀dún ní Ògùn state tí ọkùnrin yìí ṣàjọ̀dún bàbá yẹn ti lọ bẹ̀rẹ̀ tán jọ dé ká sì lọ kí wọn káàbọ̀ ṣe gbogbo ẹ̀ ó lóun Afúrúgbìn. àwọn ọmọ yín ń kàn bò náà wà. ọmọ mi wà káàkiri. ṣé wọ́n máa ń bá yín sọ̀rọ̀. táwọn ọmọ mi wọ́n ń bá mi sọ̀rọ̀. ṣé ẹ ti sọ̀rọ̀ yìí fún wọn rí. wọ́n ti mọ̀ tọ́jú pé ó ti sọ mí di wèrè ńgbà kan ta ni ojú kan sì ń dùn mí ojú kan ni mo ń lò ẹ ṣàánú mi. ẹni sùúrù ẹ mọ ti sunkún ṣé àwọn ọmọ yín ẹ ti. sáré ká àwọn ọmọ mi ti dààmú gan ọmọ kò yé wọn gan. ṣé ó ti níbi tí wọ́n gbé yín lọ táwọn ọmọ yín gbé yín lọ fún ìtọ́jú rí ni. àfi hospital nígbà tán ní bóyá mo fẹ́ yí lórí mo ní mo yí lórí kò sí tó ṣe mí ó kàn ń dà mí láàmú. oṣù mélòó lẹ lò lọ́sibítù. bàmí àlòtọ iṣẹ́ ọ̀sẹ̀ kan gan ṣàtúntò ọ̀sẹ̀ kan ní tẹ́yìn máa yẹn fi ní kí n máa lọ ilé. wọ́n rò pé ẹni wọ́n rí kí lè wọ́n gbé lọ kí ni wọ́n gbé lọ hospital kí lè bá lọ hospital. níta bá lọ hospital náà nígbà tá à ń rí i pé ó lè dédé ní àwọn ẹyẹ tí ń bọ̀ ojú kan tó kù wọ́n máa gùn ní ìgbà mẹ́rẹ̀ ní mọ̀ sá lọ àgbò tó wá tó yá á lóun wá ní ṣé máa jọ ẹgbẹ́ òkùnkùn màá ní mi ò jẹun ìyá mi ti sọ fún mi pé tó bá kò ní kọ́ lọ kó òun ẹgbẹ́ òkùnkùn kọ́ lọ́hún kò ní sọ́dọ̀ á ní ìwọ olórí burúkú yìí tó bímọ tó wá lọ tó lè jọ ẹgbẹ́ tó lè ṣe. ẹ̀mí yẹn máa ń sọ̀rọ̀ lára yín. gidi gan èèyàn ní kì í ṣe pé bóyá ẹ̀mí. ó wà lára yín báyìí. báyìí mo ṣe bẹ́ẹ̀ ni mo sọ fún èèyàn ní orúkọ ẹ̀ ni mo sọ fún yẹn ṣùgbọ́n ní tí wọ́n bá dé tí wọ́n bá fẹ́ pè òun ó ní ṣé aláàfin tó bá fẹ́ jáde fúnra rà ó ní kò sí ẹni tó lè pe òun tó lè sọ fún tó lè sọ pé kìíní fún mi ó ní òun sọ pé òun ò mọ̀ ń pa ẹ̀ ó ní òun sọ pé òun. ṣé lẹ́nu ìgbà tá a débí lálẹ́ yìí àbíjọ́ wo lẹ̀mí yẹn ti bá yín sọ̀rọ̀ kẹ́yìn. kẹ́ ẹ tó dé pòròpàràpòrò ní òmò tó jọ kò sẹ́yìn òmò ti sùn ó ló gbé nǹkan jẹ ni ó lóun sọ fún ẹ pé ó gbé nǹkan lórúkọ Jésù mi. ọdún mélòó ló ti ń ṣe yín ló ti ń dà yín lára. láṣìá ọdún tó lọ 25 náà ni year 25 ló bẹ̀rẹ̀ January ẹ̀ ló ti wọnú mi bóyá February or January. ṣé ẹ lá ọmọ yín tẹ ní fóònù nọ́mbà ẹ lọ́wọ́ báyìí tá a lè pè ká bá wọn sọ̀rọ̀. mo ní. ṣé ẹ ní káàdì lórí fóònù yín. bẹ́ẹ̀ ni sà. ẹ pè ọmọ yín iṣẹ́ wo lọmọ yẹn ń ṣe. ó ń tajà ní ó ní gbogbo làwọn dojú ẹ̀ délẹ̀. ẹ pè ọmọ yín báyìí lórí fóònù bẹ́ẹ̀ bá wọn sọ ṣé èwo ló mọ̀ pé ẹ wá bí lára àwọn ọmọ yín. kò sí tí mo sọ fún mi tí ẹ sọ fún wọn mọ́ ìgbà tán fi hàn rò pé mọ́mì mo ní ẹ jẹ́ kó yẹ ń pè mí ìyàwó rẹ̀ mo mọ nǹkan tí mo sọ torí gbà mí ìgbà kan dédé ní kí n lọ gba àwọn tuọ́lẹ̀ lónìí o lọ gbomi pure water gba. ok àwọn ọmọ yín rò pé bóyá ẹ ti ní àgànná. à ń rò bẹ́ẹ̀ nígbà tó ń jẹ́ pé màdédé kò ń lé màdédé máa dà mí kiri àmọ́ ló ń fìyà jẹ ọ́ ni lójú oorun gan mi bá sùn báyìí tí n bá ti lè sùn báyìí màá rí tí ó jáde ní tí ó dàbí pé èèyàn ríran ní ó ní gbogbo ojú inú mi làwọn ti fọ́ ó ní ta ló ń fi hàn mí pé wọn mọ̀ jẹ́jọ́ mo ti bó mo ṣe ń dá wọn mọ̀ pé ejò lélẹ̀ ajá lòun ó lòun ajá lòun ó ní màálù lòun ó ní mo ti wọ ó ní mo ti rúgí oyin ó ní mo ti ó ló mọ̀ ṣe o. ẹlẹ́yìn torí ẹ̀ ta lé. mo ta lé. ẹ tún wá lọ ra lé ẹ tún wá lọ ra lé mi. lẹ́yìn tí àyà rí àyà tí mò ń lọ lálẹ́ ìgbà náà mí. lẹ tún ra lé mi sí ṣé ẹ ti tà yẹn. mi ò tí ì tà mi ò tà. lórí wàhálà yìí náà rí. bẹ́ẹ̀ni lórí wàhálà yìí náà ó ti sú mi. ẹ bá ń pe ọmọ yín mo fẹ́ bá kan sọ̀rọ̀ lára wọn mo fẹ́ bá kan sọ̀rọ̀ lára wọn. ẹ má dìde ẹ nà sọ̀kan ẹ kàn nà sọ̀kan ẹ ká lẹ́mà o ẹ ká lẹ́mà. yes ma ṣé dáadáa lẹ́wà. báwo ni màmá tó ní fóònù ṣe jẹ́ sí yín. mọ́mì yín ni wọ́n. kí làwọn nǹkan là kọjá tẹ̀yìn mọ̀ tí ẹ mọ̀ ń pa wọn. torí n bá ní n fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín wọ́n wà pẹ̀lú wa bí a wà yìí ni o iléeṣẹ́ rédíò la wà ń bí o Adámimógo 105.1 FM ni wọ́n wà pẹ̀lú wa so ńlá ṣe ní ká béèrè lọ́wọ́ yín pé kí làwọn nǹkan tẹ́ mọ̀ tí wọ́n ń là kọjá kó tó di pé àwọn ó sọ̀rọ̀.
ṣe báyìí káwọn lọ gbà nǹkan káwọn lọ ṣe gbá káwọn lọ ṣàwọ. ìgbésẹ̀ wo lẹ ti wá gbé gẹ́gẹ́ bí ọmọ wọn. A ti lọ church a ti lọ oríṣiríṣi church ìgbọ̀n nǹkan tó máa ń ṣe wọ́n máa pray fún wọn wọ́n máa fi wá fún anointing oil oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ṣá àwọn náà dẹ̀ ti gbìyànjú àwọn ibì kan náà wò àwọn ẹ̀gbọ́n mi náà wọ́n ti jọ gbé wọn lọ síbì kan náà rí tó ń fún wa ní ìgbélé síbẹ̀ so ìgbà tó dé ìyá àdẹ̀ lògùn òyìnbó náà á lọ sí hospital ara àwọn oògùn kan wọ́n ní ká máa fún wọn láwọn oògùn kan gbogbo náà láti try ìwò dáadáa ìgbà tó dé ìyá ó tún stop wọn tún gbọ́ mọ́ ìgbà tó dé tún yá náà wọ́n mo gbọ́ kò sígbà tí mo gbọ́. ṣé lóòótọ́ wọ́n ní àwọn ta ilé torí ọ̀rọ̀ yìí. hello. ilé wọn tó wà ní ìdò tẹ́lẹ̀ wọ́n tà so àwa kúrò bẹ́ẹ̀ àwa lọ aṣáàbá wọn fowó kan ṣá wọn fi gẹ́ẹ̀tì bòmí ní ọ̀nà ọ̀mí. torí kí wọ́n fi tà á. wọ́n ní àwọn ará àdúgbò yẹn oríṣiríṣi ti pọ̀ jù bẹ́ẹ̀ ìgbà wo ọ̀rọ̀ yẹn ṣàpọ̀ náà gbà yẹn tó máa pè wá báwọn wọ́n ṣàgbé sọ fún wọn pé nǹkan báyìí làwọn fẹ́ ṣe táwọn ẹ̀gbọ́n mi náà fẹ́ ṣàfihàn ìsọ̀pọ̀t àdẹ̀ fi gbé ìgbésẹ̀ pé at least kó má tún jẹ́ pé àárín ọ̀tá náà tán wà bẹ́ẹ̀ yẹn náà ló ń kàn sí gbogbo orúkọ bẹ́ẹ̀ yẹn tó la ṣe. màmá ẹ má sunkún mọ́ ẹ ní sùúrù ẹ má sunkún ẹ fọkàn balẹ̀ náà ẹ má sunkún. ṣé ẹ gbé lọ́dọ̀ wọn rí dáadáa. iṣẹ́ wo wọ́n ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. wọ́n ka drinks tẹ́lẹ̀ kó tó bá tó yá làwọn ẹ̀gbọ́n mi sọ pé kán stop iṣẹ́ pé kán máa ṣiṣẹ́ mọ́. ìgbà yẹn náà wọ́n máa wà lọ́dọ̀ ilé ìtọ́dọ̀ mi wọ́n máa wà lọ́dọ̀ mi dáadáa wọ́n ṣẹ̀ṣẹ̀ pé lọ́dọ̀ mi náà ní last week yìí ní lọ́jọ́ Saturday so wọ́n máa wà lọ́dọ̀ wa dáadáa àwa náà máa ṣeré lọ́dọ̀ wọn àwọn ará àdúgbò wọn náà wọ́n láwọn èèyàn náà tọ́jọ́ bá wọn ṣe. tó túmọ̀ sí pé kì í ṣe pé bóyá wọ́n lọ́dẹ orí. rárá o kò sí kankan tó jọ bẹ́ẹ̀. ọ̀dà ẹ ṣé kí ló kọ tí yín lẹ́ẹ̀kan sí wọn. ọ̀dà torí a wà lórí afẹ́fẹ́ báyìí wọ́n sì ní gbogbo ayé ń gbọ́ wa wọ́n sì láwọn wọ́nà àbáyọ ló jẹ́ a ní ká kàn sí kan lára àwọn tí ó jẹ́ ọmọ wọn àwa sì ti gbọ́ gbogbo ohun tẹ́ wí báyìí ọlọ́run ó lànà àbáyọ. màmá ẹ má sunkún mọ́ ó ti sú yín. wọ́n ní kẹ́ máa bẹ̀ wọ́n ẹ sún ẹnu mọ́ ẹ bá ń lọ ṣe kínní yẹn náà. wọ́n ní kí n máa bẹ àwọn yìí. ṣẹ́ni tó wà nù yín. bẹ́ẹ̀ni ó lẹ́bẹ̀ ni mo bẹ̀ mo ní mo ti bẹ̀. ṣé obìnrin ni àbọ́kùnrin. ọkùnrin ni Akínrógun Akínyẹmí Àfúrúgbè. bó ló ti kó wọnú yín. Ìdó ni o. ọjọ́ tí ó ṣẹlẹ̀ báwo ló ti ṣẹlẹ̀ tán. mi ti ẹ̀ mọ̀ pé èèyàn ti wọnú mi mo ṣàgbọ́n kí lélẹ̀ ó lè ti rúgi ẹyin ó lè ojoojúmọ́ lè wọ́n lè ti dáràn ó ti wọ́ gàù. kílẹ̀ tí wọ́n ń gbóhùn ẹ̀ ní. bẹ́ẹ̀ ni a ló fẹ́ la àwọn wọn ní ṣe bí gbogbo tí Bíọ́lá sọ fún ẹ pé ó fẹ́ la Bíọ́lá yẹn ọmọ bàbá tó dojú kọ mí tó dojú tílé wọn dojú kọ mí ní Bíọ́lá yẹn. ẹ má ṣe dàkọ ẹ mọ̀ torí tàbá rí so wọ́n ní ẹ ti ṣe tó bá ti ń bá yín sọ̀rọ̀ bó ní ti máa ń sọ̀rọ̀ náà mo fẹ́ gbọ́ bó ti ń bá yín sọ̀rọ̀. tí ìbá ti bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ ló fi jẹ́ kó dákẹ́ títí mo fi tátìgbà mo ti dé sí mo jókòó bẹ́ẹ̀ ló ń sọ̀rọ̀. ọkẹ bó ti ń gbóhùn tẹ àwọn báyìí ó dákẹ́. bẹ́ẹ̀ni a ló ti rúgi ẹyin ó ti dáràn mọ́. sára àtà lè gbọ́ àbẹ́yìn nìkan lè ń gbọ́. èmi nìkan ni mò ń gbọ́. ó ti wá dákẹ́ báyìí. ó ti dákẹ́ báyìí ṣùgbọ́n tí n bá ti lè kó òbí ní ìsìn tó bẹ̀rẹ̀ oṣù oorun kò jẹ́ ń sùn á lọ́ mọ̀ wọ inú àgbàrá báyìí inú ọ̀gọ̀dọ̀ á lọ́ ti rúgi ẹyin ó ti dáràn ó ti wọ́ gàù ó ti si orí gbé dọ̀dọ̀ bàbá ẹni mo ti dáná àlọ́ ti pa mi ẹni mọ̀ wùlẹ̀ sáré ká gbogbo àwọn ọmọ mi lọ́wọ́ pa. ṣé ìgbà wo lójú bẹ̀rẹ̀ ìgbà wo lójú ń dùn yín ní ti ń dùn yín. secondary school tiẹ̀ ni mo wá. lẹ́yìn ẹ ti ṣẹlẹ̀ accident nìyẹn. bẹ́ẹ̀ni. ẹ má sunkún Ògúnjẹ́mi Lucy Dr. Siko tó bá ti ń dúró yìí báyìí lẹ́nu gbàtẹ́ ẹ débí lẹ́nìí báyìí ẹ ti ń gbóhùn ẹ̀ àwọn ọ̀rọ̀ wo ló ti bá yín sọ lẹ́nìí. ọ̀rọ̀ tó sọ fún mi ni pé
ìwọ ọmọ tó fẹ́ gbà wọn lórí rédíò ó fẹ́ lọ wọn dárúkọ àwọn lórí rédíò ó fẹ́ lọ gbà wọn sórí rédíò àmì ti pa ọ́ àti fọ́ ojú ẹ̀ ò lè rí nǹkan kan mọ́ ṣèbójú tó fi ń rí a pé ìjà làwọn ejò làwọn kinní kan làwọn ẹyẹ làwọn. bẹ́ẹ̀ ti ń sọ̀rọ̀ báyìí ẹ̀ ń gbóhùn ẹ̀ nínú àgọ́ ara yín bọ̀ àmọ́ báyìí ẹ̀ ń gbóhùn ẹ̀ báyìí bá ti ń sọ̀rọ̀ lọ́wọ́. ó ti dákẹ́ báyìí ṣùgbọ́n tí n bá ti lè ti kú òbí báyìí ó bẹ̀rẹ̀ ní títí yóò fi mọ́ kò so alóògùn ọrùn mọ̀ ń lò. ẹ̀yin ará ayé o ẹ káalẹ́ o gbogbo ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ẹ dákun ta lọ́lọ́run lè lò tó lè bá ń dóòlà ìyá yìí tọ́lọ́run bá sì lò yìí tẹ́ ẹ dóòlà màmá yìí a ó padà jẹ́ kí gbogbo ayé mẹ́ni tọ́lọ́run lò ẹ̀yin náà lè wá wojú wọn torí ọjọ́ tí wọ́n bá padà wá bí pé àwọn wá dúpẹ́ bó sì mọ̀ wípé ọlọ́run ó jẹ́ kí ìyá irú ìtúsílẹ̀ ohun tí màmá ń sọ ni wípé wọ́n lódìdí ẹ̀mí ènìyàn wà lágọ̀ọ́ ara wọn tí sì ń bá wọn sọ̀rọ̀ wọ́n ló dáko ara ẹ̀ odidi ẹ̀mí yẹn wọ́n lẹ́mí yẹn dáko ara ẹ̀ wọ́n ló sọ pé òun Akínrógun wọ́n ní Akínrógun Akínyẹmí ni màmá pé o wọ́n ní Akínrógun Akínyẹmí afúnrúgbìn lọ ní ẹ̀mí yẹn ń pera rẹ̀ wọ́n láwọn sì máa ń gbóhùn rẹ̀ tí ń bá wọn sọ̀rọ̀ lóòrèkóòrè pé òun ó pa wọ́n ní o òun ó sì gbẹ̀mí lẹ́nu wọn ìdí nìyí òun tá fi pé ọmọ màmá ní ìsìn pé àbí màmá ní àgbọ̀n náà ni àbí wọ́n lárùn ọpọlọ ni ẹ sì gbọ́ ohun tí àwọn ọmọ wọn náà ń wí gẹ́gẹ́ bí ohun tí àwọn ọmọ wọn wí wọ́n ní rárá o gẹ́gẹ́ bí tó túmọ̀ sí pé ká lè fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ àwọn ọmọ sì sọ pé àwọn ti sáré àwọn ti dààmú ṣùgbọ́n àwọn ò rọ́nà àbáyọ ẹ dákun ta la kíkanjú ẹ̀dá tí Ọlọ́run rán tọ́lọ́run lè lò fún màmá yìí fún ìtúsílẹ̀ tí ojú yín ò ní fọ́ màmá ojú yín ò ní fọ́ èyí tó ti lọ tẹ́lẹ̀ yẹn ẹ má sunkún mọ́ màmá ẹ má sunkún mọ́ ṣe bí mo rò pé nígbàgbọ́ nú Ọlọ́run látara wa la ṣe bá yín wá ẹ jọ̀ọ́ a fẹ́ fi nọ́mbà yín ta àwọn èèyàn ó pè yín ṣùgbọ́n tí wọ́n bá pè yín ibi tí ẹ bá fẹ́ lọ ẹ mọ̀ dá lọ ẹ mọ̀ mọ́ yín kan lọ́wọ́ ṣẹgbọ́ àbáwọn èèyàn tó bá súnmọ́ yín ẹ ní sùúrù màmá ṣe bójú wọn ò tí ì fọ́ báyìí ẹ yọ̀gò ń bẹ ẹ já wò ṣe lè yọ̀gò ẹ pẹ̀lẹ́. ok wọ́n ní ẹ̀ṣẹ̀ wọ́n nítorí ògo àwọn ọmọ yín ok pé ìyá àwọn ọmọ lẹ́ ń jẹ báyìí ní kíní yẹn sọ fún yín ó nítorí ògo àwọn ọmọ ẹgbẹ́ gòsòjú padà mọ́ ó nítorí ògo àwọn ọmọ yín. ó ní làwọn tó fìyà jẹ mí ó ní mo gbà káwọn òkú láwọn sì ti gbọ́ gbogbo ẹ̀tọ́ ní kò sí nǹkan kan mọ́ nígbà tí ìgbà ọdún mẹ́wàá ó ní wọ́n rí i pé kò sí nǹkan kan mọ́. níbo. ní tí ìgbà ọdún mẹ́wàá fún àwọn àmì tí wọ́n fún mi lówó gan lè fún mi ó ní wọ́n rí i pé ń fẹ́ mọ́ tọrọ owó títì. ẹ jọ̀ọ́ ta lẹni náà tí Ọlọ́run lè bá wa lò fún màmá yìí bí ẹ ti ń gbọ́ wa yìí ta lẹni náà tí Ọlọ́run lè bá wa lò. a fi nọ́mbà àyà náà ta báyìí ẹ jọ̀ọ́ ta lẹni náà tí Ọlọ́run lè bá wa lò fún màmá yìí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run bó jẹ́ lórí Facebook náà lè lè kọ sí pé ẹ̀yin lọ́lọ́run lè lo Facebook. ṣé báyìí oníṣó tán ṣojú tí à ń ṣe yìí ó ń sọ bẹ́ẹ̀ fún yín báyìí mo rò pé ilé ìgbóhùn ẹ̀ látàárọ̀ báyìí oníṣó tán ṣojú tá a ṣe lọ ẹ bá wa sọ fún pọ́lọ́n bá wí ìyá ẹ sọ fún báyìí pọ́lọ́n bá wí ẹ sọ fún báyìí lọ́lọ́run bá wí tí ó fún yín lésì ẹ sọ fún pé Ọlọ́run bá wí ẹ lọ́lọ́run bá wí ẹ mọ́ sọ fún ẹ lọ́lọ́run bá wí ṣé ń dá yín lóhùn kò lè sọ̀rọ̀ kò ní sọ̀rọ̀ mọ́ ṣé ìgbàgbọ́ nú Ọlọ́run lára ẹ sọ pé Ọlọ́run bá wí ẹ sọ fún pé ìwọ ẹ̀mí tó ń bẹ nínú mi yìí o tó ń sọ̀rọ̀ yìí o ẹ lọ́lọ́run bá wí Ọlọ́run ló dá gbogbo wa o àtàlejànú àtẹranko ẹni sùúrù màmá ẹ lọ́lọ́run bá wí ṣé ń fún yín lésì ni kò ní fún yín lésì ẹ já sí ojú òpó lẹ̀ fún ẹ̀yin ọmọ Nàìjíríà kó tó di pé wọ́n dá sí kó tó di pé wọ́n fún yín nọ́mbà màmá ẹ jọ̀ọ́ ẹnikẹ́ni tí ẹ bá mọ̀ tí Ọlọ́run lè lò tí àbí bẹ́ẹ̀ ni Dr. Siko
ẹnìkan wà tá a bá fàyìn rí lọ́wọ́ báyìí ṣùgbọ́n àwọn agbébọn ti fìbọn pa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ní àwọn èèyàn kọ wíwá yìí. ẹ jọ̀ọ́ tí ẹ bá mọ àwọn aláàánú tí Ọlọ́run lè lò fún màmá yẹn bá ṣíà Facebook iléeṣẹ́ ìdọ́dọ̀ wọn. Onílé lálejò ẹ̀sùn mọ́ bí ẹwà gbọ́. Ẹwà gbọ́. Lọ́balọ́ba lóye lóye tó ẹwà tó fi. Màmá Sá, ẹ jẹ́ ń fún yín ní ẹ jẹ́ á pe nọ́mbà yín síta. sá. Mo mọ̀ pé ẹ padà mú ẹ̀rín ayọ̀ wá bí bó bá ti jẹ́ ẹ pè mí ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ti fẹ́ ibikíbi tí ẹ bá fẹ́ yà sí ẹ pe àwọn ọmọ yín lọ́wọ́ àwọn tó bá sì pè yín tọkàn yín bá rọ̀ mọ́ ẹ sọ fún ọmọ yín tó bá ti wá jẹ́ ẹ jẹ́ kí n mọ̀ lọ́la ẹ pe nọ́mbà yín 081 081 63 63 31 31 44 44 85. 85. ẹnikẹ́ni tí Ọlọ́run bá lò fún ìtúsílẹ̀ màmá yìí á padà pariwo onítọ̀hún lórí afẹ́fẹ́ tí gbogbo ayé ó sì mọ̀ pé ẹ̀yin ni Ọlọ́run lò. ẹ̀yin tẹ́ ẹ̀ ní gbowó lọ́wọ́ màmá ni o ẹ̀yin tẹ́ ẹ̀ sì ní pakún ẹrù wọn tẹ́ ẹ̀ ní dákún ẹrù wọn. màmá ẹ pè nọ́mbà yín lẹ́ẹ̀kan sí ma. màmá ẹ pè nọ́mbà 081 ẹ bá ń gba fóònù yẹn kó lọ wọn náà jàre. 081 63 63 31 31 44 44 85. 85. ẹ pè lẹ́ẹ̀kan sí màmá. 081 081 63 63 31 31 44 44 85. 85. Ọlọ́run ó dìde àánú sí yín Àmín. bó bá ti rí lọ́la ẹ jẹ́ mọ̀ ṣe gbọ́ màmá Yes. ó dáa ẹ máa lọ láyọ̀ lẹ́bàálẹ̀ ẹ lọ́ máa